fún mi láyọ̀ apẹ́ láyé fún mi láyọ̀ apẹ́ láyé ọ̀dà bí tèmi mi ọ̀dà tèmi tọ́pẹ́ Àdùkẹ́ ló sọjọ́ bí o wá ṣe púpọ̀ ọdún láyé wá ṣe púpọ̀ ọdún láyé wá ṣe púpọ̀ ọdún láyé Aládùkẹ́ lòun sọjọ́ bí o wá ṣe púpọ̀ ọdún láyé ọmọ Àríbígbẹ́ làwọn Ìjẹ̀bú alárẹ̀ ọmọ àgbà tí ògùn kò mọ̀ fi ṣèbínú ajé ní gbé ní ga Aládùkẹ́ ọmọ Ìjẹ̀bú ló ń sọjọ́ bí ọmọ Àríbígbẹ́ la Àdùkẹ́ ọmọ onímọ̀dí ọmọ àgbẹ̀sẹ̀lẹ̀ tọ́látọ́lá o Aládùkẹ́ ló ń sọjọ́ bí kẹ̀pẹ́ láyé ọmọ Ajíbẹ̀dé wò bóyá ẹlẹ́rù ti lọ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́ o èyí tó fẹ́ ní àwọ̀ sẹ́rù ẹni èyí tí ó fẹ́ ní àwọ̀ sínú gbó kẹranko burúkú máa rí mú jẹ on the 13th of August lọ́jọ́ bí ẹ̀ Olúwa fún mi láyọ̀ kó pẹ́ láyé wá ṣe púpọ̀ ọdún láyé o ọlọ́jọ́ bí ẹ̀mí á ṣe púpọ̀ fẹ̀sọ̀ máa jó ìjó nìkan ò bá fẹ̀sọ̀ máa jó ìjó nìkan fẹ̀sọ̀ máa jó ìjó nìkan Olúwa fún mi láyọ̀ Àdùkẹ́ olùsọjọ́ bí fẹ̀sọ̀ máa jó ìjó nìkan ọmọ Mẹ́sì mi Ìbírónkẹ́ mi ọmọ kẹ́ fún tọjọ́ bí o ìyá tó bí ẹ̀ ní Ìbírónkẹ́ o kí màmá ó pẹ́ láyé Mẹ́sì Ìbírónkẹ́ o Kúdélé fàdà ẹ̀ Abọ́lájí Àìsáyà mi Abọ́lájí tó lọ sọ́run Àsàǹtẹ̀ Ọlọ́run kó forí jìn bàbá ẹ̀ tó kú o èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o orí Ọlọ́run ṣe gbé mi pọ̀ èmi máa dúpẹ́ bàbá. èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ o èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ o orí Ọlọ́run ṣe gbé mi pọ̀ èmi máa dúpẹ́ bàbá. ọ̀kan láwọn èmi máa dúpẹ́ Àdùkẹ́ èmi máa yìn o ọmọ Àríbígbẹ́ là èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o orí Ọlọ́run ṣe fún ẹ̀pọ̀ èmi máa dúpẹ́ bàbá. èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ o èmi máa dúpẹ́ èmi máa yìn ọ́ o orí Ọlọ́run ṣe fún mi pọ̀ èmi máa dúpẹ́ bàbá. Ijú ọpẹ́ dà wá mú jójó o Àdùkẹ́ Olúwa fún mi láyọ̀ ọkàrí ọmọ Àríbígbẹ́ lá ìbànújẹ́ òní ṣe họ́ òní sì ṣe ọmọ ọlọ́jọ́ ìyíbọ́ bí ọba mi sàmí ẹ̀ ìyá Abídèmí ìyá tèmi tọ́pẹ́ o mo ní lórí ọmọ tó o bí òní ṣòfò ọmọ èèyàn tó bá ní kọ́ ọlọ́kọ́ mọ́ bọ́lọ̀ nídé bá ń gbé tó àmì mi òní tí ń ṣe ọgbọ̀njọ́ oṣù kẹjọ lọ́jọ́ ìbí rẹ ọmọ ọlọ́jọ́ ìyíbọ́ bí o jájọ gbé bọ́dì lọ́kọ̀ ọmọ Mẹ́sì Ìbírónkẹ́ o ọgbọ́nsẹ̀ lórúkọ yèyé rẹ ó sì kú lédè bàbá rẹ tó lọ Àìsáyà Abọ́lájí tó wọ káàlẹ̀ sùn lọ́jọ́ sí ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ mọ́mọ́ kájúmọ́ gbogbo wa là ń bọ̀. Àdùkẹ́ o Sultana designer ìyẹn ti Celestial Garment tó ṣe bẹ́ẹ̀ tó dámúṣe o akọ́ṣẹ́mọṣẹ́ ni professional nínú ká ṣe designer. Má gbàgbé bá mi ṣètọ́jú olùṣọ́ rẹ John má forí kan sóun lèmi ké sí lọ́wọ́ ìyẹn ní ti CCC Covenant of God Parish London ló wà tó ti ń pawó wálé òní ṣòfò dànù. àwa Ìjẹ̀bú nílé rẹ ìyẹn níjẹ̀bú alárẹ̀ ẹjẹ̀ ń wá yálé bàbá rẹ̀ lẹ́sẹ̀ kan. ẹ bá mi ké sí gbogbo mọ̀lẹ́bí ọlọ́jọ́ ìbí o. ẹ bá mi ké sí Olúkáyọ̀dé Àríbígbẹ́lá ìyẹn tí ń ṣe bàbá Àtolú. mo senior ọ̀gá ìyẹn ní finance office ní Victoria Island. tó bá mi ṣètọ́jú Sunday ìyẹn Solity Motors ní Ìságá Ọlọ́mù tí ń ṣe bàbá Adámilọ́lá o. Ọlọ́run wà ń kọ́ Ṣẹ́gun bàbá Bíọ́dún bàbá mi dé sí bẹ́ẹ̀ lálàáfíà ara kò ní bàjẹ́. ẹ tún bá mi ké Sádéwálé pẹ̀lú gbogbo àwọn sisters pátápátá. Olúbùnmi alias Yóyò ìyẹn ní Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Màmá Gbémisọ́lá London ló wà. Adéọlá Olúwabùkọ́lá ń kọ́ o ìyẹn Janet Adégbénró.
màmá Dámilọ́lá Emmanuel ọmọ wọn nílé Ifẹ̀ ìyẹn nífẹ̀ẹ́ ọ̀dáyé níbi tójúmọ́ ti mọ́ wá ńlẹ̀ Yorùbá àwọn ti London connection gbogbo apáta ni wọ́n bá ọlọ́jọ́ ìbíyọ̀ Abọ́sẹ̀dé Ìyábọ̀dé o ọmọ wọn níjẹ̀bú Igbó màmá Ọmọ́táyọ̀ ọyẹ wa máa sanwó Oríkì bàbá tó bí lọ́mọ mo fẹ́ yálé bàbá ẹ̀ Àdùkẹ́ o múlẹ̀ ọmọ wọn láwà Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ Bántà ọmọ Àríbígbẹ́lá o ìwọ lọ́mọ àgbà tí oògùn kó má fi ṣèbínú o mo gbọ́ pé ajé ní mú ní ga ọmọ wọn nímọ̀pẹ́ ọmọ onímọ̀dí o ọmọ ògbẹ́sẹ̀ ńlẹ̀ tọ́látọ́lá ọmọ ajíbẹ̀dẹ wò bóyá ẹlẹ́rú ń lọ ọmọ olóbì wọ́wọ́ tiri wọ́mọ olóbì kan wọ́wọ́ tiri wọ̀ èyí tí ó ṣàánú ẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ó ṣàánú ẹni awọ̀ sígbó mo gbọ́ pé kẹ́ràn kókó lè rí ń jẹ Àdùkẹ́ o ìwọ lọmọ ọ̀dà fìlà dálà káyè fìlà gbólà káyè ògbó ọmọ alága àgbélé ọmọ olówó joyè méjì pọ̀ ọmọ òjoyè kóyè ewu ní jẹ ni wọ́n ń kí bàbá rẹ̀ ọmọ olówó òkèrè ni wọ́n ń kí bàbá ẹ̀ Àdùkẹ́ o ìwọ lọmọ anìkan dẹ́rù àjò àṣentọ́lọ́kọ̀ ń ṣe ọmọ ẹkùn ẹran ni mí ni wọ́n ń kí bàbá rẹ̀ èèyàn tó bá ní kọ́ ọlọ́kọ̀ mọ́ bọ́lọ̀ dídé bá mi sàmí ó pé tó àmì mi. Olúwa fún mi láyọ̀ fún mi láyọ̀ fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́. Ọlọ́jọ́ ìbí ni ó máa pè fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́. Ó bí fún mi o ìtì tó bí fún mi o ìtì tó. Aládùúkẹ́ yẹn ni ó máa pè ẹ́ Olúwa fún mi láyọ̀ yẹn ni ó máa pè Àríbígbẹ́lá mi màmá bídé mi ò màmá tèmi tọ́pẹ́ òní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ every 30th of August ló ń sọjọ́ ìbí ẹ̀ ní gbogbo ọdún ọmọ Mercy ìbí Rónkẹ́ ọmọ late Isaiah Abọ́lájí òun ló sọ wípé ìwọ ni máa yìn lógo bàbá ìwọ ni máa yìn lógo bàbá ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ borí gbogbo orúkọ ìwọ ni máa yìn lógo bàbá ìwọ ni máa yìn lógo bàbá ìwọ ni máa yìn lógo bàbá ọba tó lágbára lọ́run àti láyé orúkọ rẹ̀ borí gbogbo orúkọ ìwọ ni máa yìn lógo bàbá. Aládùúkẹ́ tó bá jayé títí bá mi tọ́jú gbogbo brothers rẹ o pátápátá látòrí Káyọ̀dé yé ni ó máa pè ó ṣe mo dúpẹ́ mo sì ní ọ̀gá ní finance office Victoria Ládàgán Àríbígbẹ́lá yé ni ó máa pè bàbá Tolú lọ́pẹ́ sọmọrí yé ní bàdá mi rè yàn rọ̀jọ̀ ó sọ wípé ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi kí n lẹ́nìkan ṣe tẹ́nìkan ò ṣe rí kí n lẹ́nìkan ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi Káyọ̀dé mi ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi kí n lẹ́nìkan ṣe tẹ́nìkan ò ṣe rí kí n lẹ́nìkan ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi. Ó dáná ẹ̀kọ́ orin kẹ́gbórin sókè. Sọ́bàrọ̀lúwa mi ọba mímọ́ tó gbà wá là nínú ìjọ mímọ́ yìí ọba mímọ́ tó gbà wá là tó fún wa láránṣẹ́ ọba tó yọ wá kúrò nínú ègbé láti dáríjì wá. Inú ìjọ rẹ ni mo lọ ọlọ́jọ́ ìbí yẹn ni ó máa pèrò ṣé mo dúpẹ́ bá mi tọ́jú Sunday Sani tí òyìnbó onímọ́tò ilẹ̀ yé ni ó máa pè ẹ́ kò ṣe mo dúpẹ́ ó ń ta mọ́tò ó ń ra mọ́tò ó tún fi mọ́tò tọrẹ báwọn tí ò ní ó ń ta mọ́tò ó ń ra mọ́tò ó tún fi mọ́tò tọrẹ báwọn tí ò ní. Ọlọ́run wáyé ni ó máa pè bàbá bí ọdún bàbá mi dé Adéwálé yé mo bá ròde roṣeun ẹ tọ́jú Rolúbùnmi alias Oyòyé ni ó máa pè Àkúrẹ́ ro lóye mẹ́kùn òmùdásílẹ̀ fógun rẹ ní pani màmá gbémi sọ́lá ní London tó bá jayé títí bá mi tọ́jú Adéolúwa Bùkọ́lá Janet
Adégbénró màmá Dámilọ́lá yé ni o máa pè é màmá Emmanuel. Ọmọ wọn nílé Ifẹ̀ níbi tójúmọ́ ti mọ́ wá. London ló wà tó ti mí pawó ajé o. Bá mi tọ́jú ra bọ́sẹ̀ dé mi. Ìyábọ̀dé ọmọ wọn ní Jẹ̀bú Igbó. Ó ṣẹ́ra láyọ̀ mi màmá Táyọ̀táyọ̀. Ó ṣẹ́ra láyọ̀ mi rè yẹn rọ̀tọ̀. Adúkẹ́ mélòdì kan ṣẹ̀ṣẹ̀ dé táwọn ọmọ ìwò yìí ń jó. Ọlọ́jọ́ ìbí ẹni o máa pè ẹ́ o ṣe mo dúpẹ́. Àfijú onísùtánà dìsáínà tó mọ iye ni Celestial Garment. Àwọn ti CCC Covenant of God Paris. Lábẹ́rẹ́ olùsọ wàrọ̀ kan ní olùsọ John má forí kan o. Olùsọ tó ń bẹ ẹgbẹ́ rẹ ní nǹkan jẹ o. Olùsọ èmi lọ sínú ìjọ mímọ́. Èmi lọ sínú ìjọ mímọ́. Níbi tí a ti fi ọwọ́ mi bọ ìwé ohun ìrere. Èmi kì yóò tún padà mọ́. Mo ń lọ sínú ìjọ mímọ́. Mo ń lọ sínú ìjọ mímọ́. Níbi tí a ti fi ọwọ́ mi bọ ìwé ohun ìrere. Èmi kò ní padà mọ́. Àdùkẹ́rẹ́ Olúwa fún mi láyọ̀ àríbígbélá. Màmá Bídèmí màmá tèmi tọ́pẹ́. London ló wà tó ti mí ṣiṣẹ́ rajé wálé wẹ́rẹ́ 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 wẹ́rẹ́. Ó ṣẹ́ra láyọ̀ mi dáadáa. Mo ní níjẹ̀bú o ni wọ́n bí ẹ sí o. Níjẹ̀bú ni wọ́n bí ẹ sí. Bàbá tiẹ̀ pẹ̀lú wọn lónìí ibẹ̀ o. Bàbá tiẹ̀ pẹ̀lú wọn lónìí ibẹ̀. Níjẹ̀bú o. Níjẹ̀bú o ni wọ́n bí ẹ sí. Ó dáná kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni. Má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Àdùkẹ́rẹ́ Olúwa fún mi láyọ̀ ọmọ alárẹ̀ o. Màmá Rábìdì mi dáadáa ọmọ alárẹ̀ o. Màmá tèmi tọ́pẹ́ ọmọ alárẹ̀ o. Sultana fashion designer o ọmọ alárẹ̀ o. Èmi abájẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Má bá Jẹ̀bú relé ọmọ